Ẹ kú dédé wòyí o ẹ̀yin olùgbọ́ mi, mo kí wa káàbọ̀ sí kíláàsì astrology níbi tí a ti ń fi èdè Yorùbá yànnàná ìmọ̀ astrology. Kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò? Ìgbàgbọ́ nínú astrology. Èyí tí ó ṣe ẹlẹ́ẹ̀kẹfà ni kí a nígbàgbọ́ pé ìmọ̀ astrology kò sí fún ìtàn ẹlẹ́nijẹ. Ẹlẹ́ẹ̀keje, kí a nígbàgbọ́ pé ìmọ̀ astrology pín sí ọ̀nà méjì, àfojúrí àti àìfojúrí. Ẹlẹ́ẹ̀kẹjọ, kí a nígbàgbọ́ pé ìmọ̀ astrology kò sí fún àwọn kan, bẹ́ẹ̀ ni gbogbo wa ni ó wà fún. Ẹlẹ́ẹ̀kẹsàn-án, kí a nígbàgbọ́ pé ohun ọ̀run wà nínú ìmọ̀ astrology. Ẹlẹ́ẹ̀kẹwàá, kí a nígbàgbọ́ pé ìmọ̀ astrology yìí jẹ́ kí a mọ̀ nípa ara wa àti àwọn ará ìṣáájú. Ẹ jẹ́ kí a dánu dúró lórí àwọn eléyìí náà kí a bọ́ sí abala tí a ti kọ́ nípa ìtàn. Mo kí wa káàbọ̀ sí abala ibi tí a ti máa ṣàlàyé nípa ohun tí à ń pè ní ìtàn nínú ìmọ̀ astrology. Kí ni à ń pè ní ìtàn nínú ìmọ̀ astrology? Ìtàn nínú astrology jẹ́ ọ̀nà kan eléyìí tó ń sọ nípa ìsọ̀kalẹ̀ ìràwọ̀, ìwò àti ìmọ̀ nípa àwọn ará ìṣáájú pẹ̀lú agbára tí Elédùmarè fún wọn. Kí ni àwọn tí ìtàn nínú astrology jẹ́ kí á mọ̀? Àwọn ohun tí ìtàn nínú astrology jẹ́ kí á mọ̀ ni eléyìí tí ó jẹ́ àkọ́kọ́. Ìtàn nínú astrology jẹ́ kí á mọ̀ wípé ìmọ̀ astrology ti wà tipẹ́ síwájú kí ìmọ̀ sáyẹ́ǹsì tó dé. Ẹlẹ́ẹ̀kejì, ó jẹ́ kí á mọ̀ pé oríṣiríṣi ìmọ̀ astrology ni ó wà. Ẹlẹ́ẹ̀kẹta, ó jẹ́ kí á mọ̀ ìgbà tí ìmọ̀ astrology di ohun àkọsílẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin, ó jẹ́ kí á mọ̀ nípa àwọn ará ìṣáájú pẹ̀lú agbára tí Olódùmarè gbé fún ẹnì kọ̀ọ̀kan wọn. Ẹlẹ́ẹ̀karùn-ún, ó jẹ́ kí á mọ̀ bí ìmọ̀ astrology ṣe tàn kálẹ̀ láti ìletò kan sí ìletò kan. Ẹ jẹ́ ká dánu dúró báyìí fún ti tòní kí a lè padà ní orí next episode tó bá di ní ọjọ́ mìíràn. Àkíyèsí wà lórí gbogbo àwọn ohun tó wà nínú ibí báyìí. Tó bá di ìgbà mìíràn, a ó máa ṣàlàyé lórí àwọn àkíyèsí tí a lè máa fi hàn wá nínú àwọn ohun tó wà nínú ìtàn nínú astrology. Ẹ bá mi like fídíò yìí kí ẹ dẹ̀ bá mi share rẹ̀ kí ìmọ̀ ìjìnlẹ̀ wa kó lè máa ṣe kíni, kí ó lè máa gbòòrò sí i. Ó dàbọ̀.